akúbójọjọ ṣe rí káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ibùdó tí a wà lákòókò yìí ní ibùdó pàtàkì kan tí ọ̀rọ̀ wáyé lórí ẹ̀ rí tọ́pọ̀lọpọ̀ ò mọ bó ṣe jẹ́. Ibùdó yìí òun ni ibùdó ogun tó wáyé ní 1878 November 1 1878. Ibùdó yìí náà ń pè ní ibùdó ogun Jálumi. Ibùdó ogun Jálumi níbi tí Fúlàní àtàwọn bàbá wa ti fìjà pẹ́ ta. Ibẹ̀ la wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló sọnù níbi tá a wà yìí tó jẹ́ títí ìran Fúlàní níbi tọ́wọ́ àwọn bàbá wa ti tẹ̀ wọ́n. Lẹ́lẹ́kejì, tẹ́ ẹ̀ bá gbàgbé, ẹ rántí pé ní 1840 ogun kan wáyé tán pè ní ogun Òṣogbo. Ojú ogun Òṣogbo yìí lógun tí àwọn bàbá wa ti fi kọ́kọ́ fìjà pẹ́ ta pẹ̀lú Fúlàní tọ́wọ́ dẹ̀ tẹ̀ wọ́n tààrà. Nígbà tó wá tún di 1878, exactly 38 years later, wọ́n tó gbógun wọ̀lú. Ogun yìí ló wá lé tó jẹ́ pé 60 emirs ni wọ́n fi ṣọwọ́ láti ilẹ̀ Sokoto pé kí wọ́n ṣáájú ogun Fúlàní láti bá ìran Yorùbá jà. Ogun yìí náà sì ni ó jẹ́ ogun àkọ́kọ́ tí Ẹ̀gbá ń bẹ lójú ogun yìí, Ìbàràpá ń bẹ ń bẹ, Ògbómọ̀ṣọ́ wà ń bẹ, Èkìtì ń bẹ ń bẹ, Ìjẹ̀ṣà ń bẹ ń bẹ, títí tó fi kan àwọn èèyàn wa láti ìlú Ìbàdàn tó jẹ́ àwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá sánsan nígbà yẹn. Ojú ogun yìí le, tẹ́ ẹ bá ń gbọ́ ogun tó gbóná janjan, ogun yìí ni ogun Jálumi ni. Ó le ju ogun 1840 lọ. Ó le ju ogun 1840 lọ torí ìgbáradì àwọn bàbá wa kò sí fógun mọ́ gbogbo ìgbà yẹn. Wọ́n ti ń sinmi sára pé ó dàbẹ̀ pé ogun ti regbé ó ti regbè kógun yìí tó gbéra. Tẹ́ bá ń wo ibi tá a wà yìí náà ń pè ní Amboni ní ìlú Ọba Àgùn. Òyìnbó kan ló fọ́ àpáta nínú ibi tá à ń wò inú kòtò tẹ́ ń wò yìí. Tẹ́ pé gbogbo àwọn òkúta yìí wọ́n padà lé òyìnbó yẹn kúrò ńbẹ̀ ni pé kó má ba ibùdó yìí jẹ́, kó má jẹ́ kí gbogbo bẹ̀ ó di aṣálẹ̀. Tẹ́ ẹ bá wo bẹ̀ dáadáa rí pé ilé ṣẹ̀ṣẹ̀ ń wọ bẹ̀ ní gbogbo àdúgbò tẹ́ ń wo ní ilé yí káàkiri o. Ìlú yí igbó ipò ni bó ṣe wà yìí. Lápá tó lápá sì ní ilé yí ipò, ṣùgbọ́n wọ́n fi ibùdó yẹn lẹ̀. Ibùdó ogun ni tá ń pè ní ogun Jálumi. Tẹ́ bá ń wo ìlú Ìníṣà lẹ́ ń wò lódì kejì lọ́hùn yẹn. Ìlú Ìníṣà lẹ́ ń wò lódì kejì lọ́hùn tá à ń dọ́gbọ́n zoom yẹn pé kẹ́ ẹ wò. Ìlú Ìníṣà nù. Àwọn agbègbè ibi tẹ́ ń wò yìí lọ́ba Àgùn. Lápá àṣàlẹ̀ lọ́hùn Ìkìrun ni. So bá a ṣe múlẹ̀ tira wa láwọn alágbègbè rè. Ṣùgbọ́n tẹ́ bá wo àwọn òpìtàn àtàwọn òǹkọ̀tàn tán ti kọ nípa ogun Jálumi, ẹ rí pé wọn ò mẹ́ńṣàn Ọba Àgùn rí. Ibi sáìtì tẹ́ ń wò yìí, Ọba Àgùn gangan lógun yẹn ti wáyé tó tú ìlú nígbà tí ogun yẹn wọlé láti ìlà odò. Wọ́n mú àwọn ará ìlà odò, wọ́n ransákì wọn títí wọ Ọ̀yán, wá sí Así àti Asábà, títí wá sí Kọ̀ǹta Àjàbẹ́, bó ṣe wọ̀ ọ́nù ẹ̀ wá sókùkù ìgbà gbogbo àwọn ìlú wọ̀nyí tó wà lódò ọ̀tì ló fara káásá ogun yìí débi pé ó àfẹ́tì ìlú Ìníṣà. Tẹ́ ẹ bá lọ sáwọn ìlú yìí, àwọn ìlú tá a dárúkọ yìí, ẹ rí i pé gbogbo àwọn ìlú wọn rí kéréje lónìí. Ogun yìí ló kọ́ sí ẹ̀ tọ́pọ̀lọpọ̀ sá kúrò fẹ́mi wọn. Wọ́n sàsálà fẹ́mi wọn láti kúrò lórí ilẹ̀ wọn lọ́lẹ̀ bòmíì. Àwọn ọmọ ogun nìkan ló kàn kù tí wọ́n ń ṣètò ìlú nígbà yẹn. Kò sára ìlú tó lè dúró. Ogun yìí ní agbára gan. Ogun yìí wà lára tó bu ẹwà fún Ìkìrun tí Ìkìrun fi gbòòrò lónìí torí pé ọ̀pọ̀lọpọ̀ tó sá kúrò níbùdó tiwọn láti ìlú tiwọn ni wọ́n sá wá sí ìlú Ìkìrun, pàápàá jùlọ Òkè Ìbà nílùú Ìkìrun. Tẹ́ ẹ bá lọ bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà lókè Ìbà ìlú Ìkìrun lónìí, ọ̀pọ̀lọpọ̀ tó wá látòdò Ọ̀tìn ni, tó wá látọ̀ Ọba Àgùn, Ọ̀yán, Ìgbàyè, Àjàṣẹ́ Èpo, wọ́n ṣe pọ̀ ńbẹ̀ nìyẹn, Ọ̀fà, gbogbo àwọn ìlú tó gun yẹn bá jà nìyẹn.
tó fi but nígbà tí ogun táwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá náà gbéra tí wọ́n darapọ̀ mọ́ra wọn tán táwọn bàbá wa múra láti jà wọ́n ja ìjà yẹn lájàṣẹ́gun wọ́n dẹ̀ lé wọn wọnú odò Ọ̀tìn àwọn kan ń pè ní Àìsín lápá abìkan Ọ̀tìn làwọn ìníṣà ń pè bọ̀ lápá Ọba Àgùn wọ́n ń pè ní Àìsín náà ń pè odò yẹn láti bá rí àwọn tó bá wà ń Bọ̀sẹ̀ oko àkáwà tó ń pè ní oko Bọ̀sẹ̀ rọ̀ Àìsín làwọn ń pè ń bẹ̀ bọ̀ àwọn ará ìníṣà ń pè ní odò Ọ̀tìn so odò yẹn náà fi sọ local government wọn lórúkọ odò Ọ̀tìn local government ìníṣà. Látara kínní ìjà ilé Ọlọ́run sì fún ogun yẹn ó fún àwọn bàbá wa ṣẹ́ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní ló kó sínú ogun tẹ̀síntẹ̀sín wọn tí wọ́n kó wá láti Sokoto gbogbo wọn lómi yẹn gbé lọ lọ́dún náà lọ́hùn náà fi ń pe ogun yẹn ní ogun Jálómi tó jẹ́ pé nígbà tí àwọn èèyàn fẹ́ máa sọdá padà sí ìlú wọn òkú ẹṣin àtòkú èèyàn ni wọ́n tẹ̀ tí wọ́n fi ṣe afárá sọdá sódì kejì náà fi ń pe ogun náà lógun Jálómi kẹ́lẹ́ mọ́ ohun tí ojú àwọn èèyàn wá rí ní àkókò ìgbà yìí ṣùgbọ́n ọpẹ́ ní fọ́lọ́run lé ní ọpẹ́ fún Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run tó fún àwọn bàbá wa lógun iṣẹ́ àràpá rẹ̀ olómú amúwa wá sórí ibùdó yìí lónìí pé ká fi ṣèrántí àwọn akọni tó lọ lójú ogun ká dẹ̀ fi ṣèrántí àwọn bàbá wa náà tí wọ́n fara wọn lẹ̀ tí wọ́n sì fi ìfẹ́ rin ìrìn àjò náà ìfẹ́ ọ̀hún làwọn ń pè fún lákòókò tá a wà yìí pé gbogbo ohunkóhun tó lè mọ fèsì ilẹ̀ Yorùbá lónìí ẹja fìfẹ́ bára wa lò ká gbìmọ̀ pọ̀ ká pàtọ̀ pọ̀ kí tọ̀wọ́ lè bá a hó lórí Yorùbá nation ká má jẹ́ kí ẹ̀mí wa ó mì lórí rẹ̀ rárá tó bá sì jẹ́ pé afẹ́fẹ́ na ọ̀pá àsíá ilẹ̀ Yorùbá sókè ni ẹja fọkàn pọkàn pọ̀ àwọn nǹkan sọ pé kò lè ṣeé ṣe àwọn nǹkan kọkàn pé wọ́n pa wá tán ẹ̀jẹ̀ wọn pa wá tán kò sógun tí ì le ṣùgbọ́n téèyàn bá ti dúró tí lógun máa fi di ṣiṣẹ́ ogun tá a bá sá fún ní máa pa ni ogun tá a bá dúró tì ilẹ̀ yẹn máa ṣẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo kógun tí ó bá dìde sílẹ̀ Yorùbá àwa làárẹ̀ yìn wọn lágbára lọ́wọ́ àwọn tó láyé lágbára àwọn onílẹ̀ títí ń dúró tilẹ̀ Yorùbá bọ̀ láti 1840 títí di 1878 ìjà tá à ń jà lọ́wọ́ ìjà Fúlàní àti Yorùbá náà tó ni ṣùgbọ́n kò ti lọ́wọ́ òṣèlú nú pẹ̀lú àwọn ọmọ wa kan tí wọ́n ń gbàbọ̀dè fórílẹ̀-èdè wa ṣùgbọ́n àwa ò bínú kò sí téèyàn ṣe tí ò lẹ́san rí skul kan tá à ń wò lọ́ọ̀kan yìí skul Kóká Memorial High School tó wà nílùú Ìkìrun lẹ́fìmọ̀ báwọn ìlú ìṣe close mọ́ra wọn sí Kóká lẹ́ ń wò lọ́ọ̀kan yìí Kóká Secondary Memorial Grammar School tó wà nílùú Ìkìrun skul yẹn lẹ́ ń wò so yín wáyé àmọ́ wa lọ fi ojú odò Ọ̀tìn a lọ fi hàn yín ní kété tá a bá kò ní agbègbè yìí àti move díẹ̀díẹ̀ lọ báyìí èmi mo wà wájú yìí àwọn tí wọ́n tẹ̀lé mi àwọn ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi ìtọ́jú amúgbálẹ́gbẹ̀ẹ́ mi tá a fi ṣe ìrìn àjò yìí kọ́lọ́ọ̀bá láàánú kó jẹ́ kí Yorùbá kó jẹ́ kí àṣà wa kó jẹ́ kó máa fò láláò lágbára lọ́wọ́ àwọn tó nílé ayé bí ó ti rí nù ibùdó ogun tó wà lọ́ba Àgùn ní tá ń pè ní ogun Jálómi ibi tí ogun gbà kọjá rè tó gbà wọ̀lú ogun yẹn náà tú Ọba Àgùn tẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ sá lọ sókè Ìbà ọ̀pọ̀lọpọ̀ Òkè Ìbà nẹ́bùrì sá sí torí pé bàtà àwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá ń bọ̀ Òkè Ìbà ni wọ́n fi ṣe ibùdó ogun tí gbogbo wọn fi ṣe war camp so ibẹ̀ náà làwọn èèyàn lè sá lọ òun ló jẹ́ kó jẹ́ pé Òkè Ìbà lénìí wọ́ọ̀dù méjì ló wà lókè Ìbà ward 7 and 8 7 and 8 yẹn àwọn àlejò ló wà ń bẹ̀ nílùú Ìkìrun tí gbogbo Ìkìrun sì mọ̀ pàlejò ni wọ́n táwọn gangan náà mọra wọn pàlejò làwọn torí pé bá a ti rọ̀yàn ń bẹ̀ láàrin níṣà láàárọ̀ Ọba Àgùn gan bẹ̀ bẹ́ẹ̀ láàrin Ìbà láàrin oríṣiríṣi ìlú ní Òkè Ìbà tá fi ń pè wọ́n ní Òkè Àbà nìyẹn ibẹ̀ ni wọ́n pàtí bàbà sí fáwọn ọmọ ogun ilẹ̀ Yorùbá nígbà ogun Jálómi so àti lọ sódò Ọ̀tìn báyìí odò Ọ̀tìn là ń lọ báyìí gbogbo ibi tẹ́ ń wò yìí lógo gbà kọjá
etí odò ibẹ̀ la wà yìí, etí odò. Nígbà tí ọ̀làjú dé ni wọ́n la ojú irin reluwé kọjá níbí báyìí, lélẹ̀ tó gba ẹ̀gbẹ́ omi yẹn kọjá lọ sílẹ̀ Haúsá. Ojú irin reluwé ńlá kọjá yìí, tá a bá ti rìn sísàlẹ̀ apá sì tẹ̀ ń wò tá a fi hàn yìí, Ìkìrun nu, ibi tí Ìkìrun ti bá Ìníṣàpá Àlà nu. Apá tún yìí ni Ọba Àgùn, níbi tọ́ba Àgùn ti bá Ìníṣàpá Àlà. So bó ṣe rí nìyẹn, ojú odò yẹn ní bó ṣe mọ kónkóló yìí láyé ìjọ́un, odò ńlá tó tóbi tó fẹ̀jú ni. Tẹ́ bá rí bíríìjì tán ṣe bẹ́ẹ̀ rí bó ṣe gùn tó, odò ńlá tó fẹ̀jú ni. Nísìnyí àti wà nílùú Ìlíṣà, ìlú Ìníṣà la wà báyìí. Gbogbo apátọ apá sì tẹ́ máa wò lọ báyìí sí ìlú Ìníṣà ni, àwọn ni wọ́n ní àdúgbò yìí. Gbogbo bí lógun yẹn ti take place nígbà yẹn láyé ìgbà ogun Jálumi. Kọ́lọ́ aláàánú gbogbo ogun tó bá dìde sílẹ̀ Yorùbá, kọ́lọ́ mọ̀ fún Yorùbá ṣẹ́. Ẹ bá wa ṣàdúrà kẹ́dẹ̀ bá wa tán kíní káàkiri káwọn èèyàn ó rí. Ẹ ṣé.